àwọn Fúlàní agbébọn jí obìnrin kan gbé lọ́ṣùn. mílíọ̀nù 5 ni wọ́n ń béèrè báyìí. iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn ikọ̀ aláàbò yòókù ti ń wá obìnrin kan táwọn Fúlàní agbébọn jí gbé lójú ọ̀nà Ògì sí Ṣẹ́kọ́nà nípínlẹ̀ Ọ̀ṣun láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 8 oṣù karùn-ún ọdún yìí. ìlú Ìkìrun la gbọ́ pé obìnrin náà ń lọ pẹ̀lú ọkọ àtàwọn ọmọ rẹ̀ ní nǹkan bíi aago 4 ìdájí kù díẹ̀ kó tóó di pé wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé náà. a gbọ́ pé lásìkò tí wọ́n gba gbogbo fóònù ọwọ́ wọn ni ọkọ sá mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì mú ìyàwó rẹ̀ wọnú igbó lọ. lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ a gbọ́ pé àwọn ajínigbé náà ti kàn sáwọn mọ̀lẹ́bí obìnrin náà tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 5 náírà kí wọ́n tó lè tú sílẹ̀. láti àárọ̀ yẹn náà ni àwọn ọlọ́pàá àtàwọn ikọ̀ aláàbò yòókù ti wà nínú igbó agbègbè Ṣẹ́kọ́nà sí Ògì láti ṣàwárí obìnrin ọ̀hún. alukoro iléeṣẹ́ ọlọ́pàá lọ́ṣùn Yẹ́misí Ọ̀pálọ́lá ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti gba obìnrin ọ̀hún sílẹ̀ àti láti rí i pé ọwọ́ tẹ àwọn amòòkùnṣìkà ọ̀hún. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.